Welcome. Ẹ káàbọ̀. My name is Oluwakemi. Orúkọ mi ni Olúwakẹ́mi. I am from Nigeria and I teach Yoruba fluently. Mo wá láti orílẹ̀-èdè Nàìjíríà, mo sì ń kọ́ èdè Yorùbá dáradára. I can speak English fluently. Mo lè sọ èdè Gẹ̀ẹ́sì dáradára. As an experienced teacher, in my class, we will learn Yoruba easily and have fun. Nínú yàrá ìkẹ́kọ̀ọ́ mi, a ó kọ́ Yorùbá pẹ̀lú ìrọ̀rùn, a ó sì tún dára wa lára yá pẹ̀lú ìdùnnú. For children, I use songs, stories, games and daily activities. Fún àwọn ọmọdé, mo máa ń lo orin, àlọ́, ìtàn, eré ìdárayá, ayò àti nǹkan tí à ń ṣe lójoojúmọ́. For adults, I focus on real conversations and Yoruba culture. Fún àwọn àgbàlagbà, mo máa ń dojú kọ ìjíròrò gidigidi àti àṣà Yorùbá. Let's begin the journey. Ẹ jẹ́ kí a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Let's begin this lesson so that we can discuss how it will be easier for you to speak, write, and read in Yoruba language. Ẹ jẹ́ kí a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kí a lè jọ jíròrò lórí bí a ṣe lè rọrùn fún yín láti sọ, láti kọ àti láti ka èdè Yorùbá. I am waiting for you. Mo ń dúró dè yín. Bye. Ó dàbọ̀.